Yẹ́rí lómi lórí ní August 6, 1994. Nígbà yẹn Iworo sì di dáadáa ẹsẹ̀ àgbàlagbà ń pé mo dúpẹ́ Olúwa ṣeun o. Láti ọgbọ̀n ọdún yẹn alhamdulilayi Olúwa ṣeun. Iṣẹ́ là o, iṣẹ́ là o, iṣẹ́ là o. Oore ńlá lọ́lọ́run ṣe fún mi o. Ọgbọ̀n ọdún lórí àga ìlú Iworo yìí. Mo mọ̀ ọ́ dóore o. Ẹ bá mi dáa, ó hùwà lè dáa. Orí àga ẹni gbé wa yìí o. Ìṣe mi ló ṣiṣẹ́ yìí o. Iṣẹ́ rẹ̀ bá mi ṣe ilẹ̀ ní mi jèrè yìí o. Ọpẹ́ ni fọ́lọ́run. Bá mi ní màá dúpẹ́ fún. Ògbọ́njú mọ bàbá mi, mo wà lọ́mọdé, lógbóni ti kú. Ṣùgbọ́n ìtàn jẹ́ kí n mọ̀ pé ọba àrọ̀jọmọ̀ ó jẹ́ ìbúrò ìyá àti ẹ̀ bá mi jẹ́ ìbúrò ìyá lè bí àrọ̀jọmọ̀. Olúgbòde ló bí ìṣubí lè bá àrọ̀jọmọ̀. Àbàtà ló bá Ashade lè bẹ́ẹ̀ bá tèmi. Ọjọ́ dìde nínú ilé koṣo náà là. Ọmọ owó ara ipò. Mo dúpẹ́. Pàápàá fọ́ba mi àná ọba Joseph Oyedùnú Ajọ́sẹ̀ àrọ̀jọmọ̀ kejì. Ọmọ ẹlẹ́mọ, ọmọ aládé tí ò sán bàǹtẹ́. Àṣejẹ́jẹ́ wọlé òyìnbó àṣe gìrìgìrì jáde. Ọ̀run re. Ọdún méje lẹ̀ ilé bàbá lọ àwòrán tó ṣe o. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run. Ẹni làwa fẹ́ ló wà bẹ̀lẹ̀ ni. Àwọn aláṣekù yẹn máa bá ṣe. Ewu láwa rí nígbà ká ta púpọ̀ òun ni Ọlọ́run rẹ̀ mi ṣe rẹ̀. Àwọn gbìyànjú oko rọrùn ẹ̀ tí síwájú ìlú o pàápàá Iworo yìí. Bí wọn bá wọ̀ Iworo kí tó jọba kí tó wá bẹ̀lẹ̀ ní àmọ̀ pé ṣòwò ìṣìnà ló máa bèrè lọ́wọ́ ara ẹ̀. Èmi náà lọ ká parí gbogbo ìjàlèwàlè ló pátá. Kò sí ibùdó ìgbélé sọ ẹ gbogbo èèyàn rẹ̀ mọ̀. Gbàlẹ́ mi jóye ní ìwọlé tọ̀hún ògbọ́ ẹ máa wò mí ẹ rántí ẹ bá mi. Ẹ yé ẹja kínní ilẹ̀ ká ìjọ ṣe. Òun Iworo òdìdè ní títí ládé yọ̀ọ̀sà pátá. Orúkọ mi olóyè Alhaji Azeez Olawale Adegbayi Ashade. Òsì ọba gbogbo ilẹ̀ Iworo pátá. Mo kí Ọlọ́run tó pọ̀. Mo kí Ọlọ́run gan-an. Mo kẹ́ ẹ̀dá mi kẹ́ pé kò gbàbọ̀dì. Mo kí ìyá ìtẹ̀bálì bí mi. Pàápàá mo dúpẹ́ fún bàbá mi púpọ̀. Fáṣínà afẹ́lókè bí ìràwé ìjà kìnìún òjọkùn lójú. Ọmọ àjáyọ̀ ọmọta ọmọdéṣe afẹjanjà fàjà ṣerú. Ọmọ ọlọ́gbà ńlá lòdì ìgbàǹkọ̀. Adéfìlàdé làákà ìfìlàṣí làákà yòòṣí. Ọ̀run re o. Ẹ bá mi dáa, ó hùwà lè dáa. Orí àga ẹni gbé wa yìí o. Ìṣe mi ló ṣiṣẹ́ yìí o. Iṣẹ́ rẹ̀ bá mi ṣe ilẹ̀ ní mi jèrè yìí o. Ọpẹ́ ni fọ́lọ́run. Ó kò rọrùn o èèyàn mi. Ṣùgbọ́n mo dúpẹ́ Olúwa ṣeun. Mo dúpẹ́. Pàápàá fọ́ba mi àná ọba Joseph Oyedùnú Ajọ́sẹ̀ àrọ̀jọmọ̀ kejì. Ọmọ ẹlẹ́mọ, ọmọ aládé tí ò sán bàǹtẹ́. Àṣejẹ́jẹ́ wọlé òyìnbó àṣe gìrìgìrì jáde. Ọ̀run re. Ó ṣe ó kó àìgbàgbé. Oore ńlá lọ́lọ́run ṣe fún mi o. Ọgbọ̀n ọdún lórí àga ìlú Iworo yìí. Mo mọ̀ ọ́ dóore o. Mo mọ̀ ọ́ dóore kí tèmi dúpẹ́ yìí. Kẹ́kún má gbé ìdùnnú yẹ o. Ọlá àṣẹ ọ̀hún rúmọ̀lẹ̀ ọ̀hún ìlú Iworo yìí. Ìrìn àjò yẹ kí n ti sọ lẹ́kan ẹ̀ bá mi ní màá dúpẹ́ fún. Ògbọ́njú mọ bàbá mi, mo wà lọ́mọdé, lógbóni ti kú. Ṣùgbọ́n ìtàn jẹ́ kí n mọ̀ pé ọba àrọ̀jọmọ̀ ó jẹ́ ìbúrò ìyá àti ẹ bá mi jẹ́ ìbúrò ìyá lè bí àrọ̀jọmọ̀. Olúgbòde ló bí ìṣubí lè bá àrọ̀jọmọ̀. Àbàtà ló bá Ashade lè bẹ́ẹ̀ bá tèmi. Ọjọ́ dìde nínú ilé koṣo náà là. Ọmọ owó ara ipò. Ẹ̀rù ẹsẹ̀ ń ká Adegbayi ogbó. Mi rò pé ó pọ́dún 5 lárọ̀jọmọ̀ jẹ́ kẹ́ bá mi tó lọ. Ṣùgbọ́n ti dúré ẹ̀ láde ọ̀nà ìjọ ṣe láàrin ara wọn. Àrọ̀jọmọ̀ ní màmá dúpẹ́ fún pé ó ṣe ọ̀run re fún o. Òun ló rè wá títí láti dàgbà kó rẹ̀ wá lérú pé ò má jẹ òsì ò má jẹ má mú ẹsẹ̀ ẹgbẹ́ mi pẹ̀lẹ́ gbọ́n mi ti sọ ẹgbẹ́ mi ló máa wà mọ́ mi ò joyè. Wọ́n bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ 1988 mo ní mi ò jẹsẹ̀. Ó tọ́ di 91 mo ní bàbá mi ò joyè. Ìgbàlè máa di 94 ló pè mí jẹ́ ó ní àfà orí kí mi sọ kí omi yẹrí bẹ́ẹ̀ kú ìrànlẹ́ máa ò lè lú o. Èdè yẹn ni mo kọ́ lẹ̀dẹ̀ ní. Mo tún wá dúpẹ́ fáwọn bàbá mi kan. Ọ̀run re W.E. Ajọ́sẹ̀ ẹ̀bẹ̀ òun pẹ̀lú Peter Ọ̀jẹ̀ ló wá bá mi dìjọ́ pé òun pẹ̀lú bàbá ti jíròrò wọn ti pàgbàlagbà kò sí òun. Òun níwà òun gbọ́ràn wá jókòó tí bàbá wá gbà. Yẹ́rí lómi lórí ní August 6, 1994. Nígbà yẹn Iworo sì di dáadáa ẹsẹ̀ àgbàlagbà ń pé mo dúpẹ́ Olúwa ṣeun o. Láti ọgbọ̀n ọdún yẹn alhamdulilayi Olúwa ṣeun. Mo tọ́kọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Mo kí Ọlọ́run pé ó ṣe iṣẹ́ là o. Mo dúpẹ́ Ọlọ́run tó fún mi ṣe. Ọmọ inúlé ojú náà láwà. Àwọn ẹ̀gbọ́n mi là ọmọ àjáyọ̀ ọmọ ọta ọmọ lísẹ̀ ọmọ afẹja ìjà ọmọ afẹja ṣerú.
ọ̀pọ̀ lè dìde fọ́ba àlùgbàyẹ o àwọn mẹ́jọ ẹnìkan kó kan méje àwọ̀ pèsè bẹ́ẹ̀ máa jọba ṣe kí ìjọba lè mọ̀wé ká jáde náà mọ̀ dáadáa rẹ́rẹ́rún ọdún méje ilẹ̀ ilé bàbá lọ àwòrán tó ṣe o ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run ẹni làwọn àfẹ́ ló wà bẹ̀lẹ̀ ní àwọn aláṣekù yẹn máa bá ṣe ó ti o ewu láàrí làwọn àrí nígbà ẹ̀ka ta púpọ̀ òun ni ọlọ́run rẹ̀ mi ṣe rẹ̀ yìí àwọn gbìyànjú oko rọrùn ẹ̀ tí síwájú ìlú o pàápàá ìwòrò yìí bí wọ́n bá wọ̀ wòrò kí tó jọba kí tó wá bẹ̀lẹ̀ ní àmọ̀ pé ṣòwò ìṣìnà ló máa bèrè lọ́wọ́ ara ẹ̀ ó ṣe ilé tí wàá bẹ́ ti tó àyọ̀ fẹ́ mi o èmi kò ní sọ o ti tó pò òun ní láàní òun ni òun náà rẹ ni ó ti o àmọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ àdúrà náà ṣe fẹ́ mi lọ́jọ́ náà rẹ tó rẹ́sẹ̀ ń pé dáadáa kàn wà lárúwẹ̀ náà wà lè dọ̀fi náà wà lè dé ògún gbogbo bẹ́ẹ̀ lóògbó ni mú mi dé lóru ọmọ afẹ́ lókèrè wọn ni ó ṣe ìdá èmi náà lọ ká parí gbogbo ìjàlè wà lè ló pátá kò síbi ní ògbélé sọ gbogbo èèyàn rẹ̀ mọ̀ ó ti o gbalẹ̀ mi jóye ní ìwọlé tọ̀hún gbogbo ẹ máa wò mí ẹ rántí ẹ bá mi ẹyẹ ẹ̀dá kínní ilẹ̀ ká ìjọ ṣe òun líwòrò òdìdè ní títí ládé yọ̀ọ̀sà pátá mo kọ́ lọ́hún ó ṣe àgbàlagbà yẹn wọ́n yọ̀ǹda fún mi wọ́n súre fún mi dáadáa mo wò pé ṣé kínní máa bọ́ sí èmi ní iṣẹ́ tí ṣàrìgbà yẹn owó mi àpò kan àbọ̀ 300 naira ní lìgbà yẹn ọ̀dọ̀ ìyá náà kọ́ mú mi dé làrú ẹ̀lẹ́jọ́ náà Bọ́lájí ó ní àáfà ẹ̀bẹ̀ dáa ẹ̀bẹ̀ ṣe ipò ẹ̀bẹ̀ ló máa bọ́ sí wà á mọ̀ ṣe o máa lọ́mọ́ka o mo wò pé àwọn ẹ̀lú ń gbà lówó oṣù ẹ̀ ó tó máa lọ́ọ̀lù òyìnbó mo wò yá ẹ̀bẹ̀ yìí gbogbo náà sọ ẹ ló ṣe o àti bẹ́ẹ̀ kó o dìdọ̀ fi pèsè ọ̀yà jáde òun mọ̀mọ́ yìí òun mọ̀ àáfà ọmọ ọ̀dàgbọ́ ní ó yá máa jáfara ọmọ mi lọ́bùlì ìyá gbogbo náà hàn mí ó dìde ògún lílé sùúrù balẹ̀ àwọn tó ń bá bàbá jàrìgbà rẹ̀ ó ní kíra wọn gbó ní ọmọ afẹ́rẹ́ ọmọ àjòsí ó ní ọlọ́run yọ ẹ́ kò sí síjà o wà láyọ̀ tí bàbá ẹ̀ wí lórúkọ náà nìyẹn ó yà nìṣó lọ́hún ó dojú ògún ó ti hàn lì ní ìwòrò ti gbé ìwòrò fẹ́ mi hàn ti súre fún mi kàn tó lọ bẹ́ẹ̀ kan dídé ìṣẹ̀mọ́ kan orí nǹkan ẹ̀bá lè bẹ́ẹ̀ bá tiẹ̀ kékeré láìjọ ṣèlú wọ́n rẹ̀ jà yélẹ̀ fún mi dáa bàbá bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ ni ó yá mo dúpẹ́ o máa dúpẹ́ fọ́hún náà bí mi pẹ̀lú ògbó ẹbí ẹ̀bá mi àwọn ẹ̀gbọ́n mi ògbó ẹ̀tẹ́ bí ìyá mi ọmọ ẹ̀dúró tì mí o kí màá ṣe àgbàgbé ìyàwó mi ohun méjèèjì yé àwọn ni o àwọn ló jẹ́ kí n rí ṣe o rán fọkàn mi balẹ̀ pọ̀ ó ti o bẹ́ẹ̀ kan gbé nǹkan wá ní àfẹ́sì ẹ dáadáa àì máa jí kí àfáàfọkànbalẹ̀ ó ti mo kí wọn gan o mo wá kí gbogbo àwọn ọmọ mi pátá alhamdulilayi mi ìtẹ̀mọ́ kí màmá kọ́ ọlọ́run gbà ọlọ́run ó ṣe náà ni màmá sọ ó ti o ọ̀hún gbà náà gómi ìpọ̀gbà mi kan bá sọ̀rọ̀ àrólẹ̀ ló mi sọ bí wọ́n ní ṣò gbà náà gómi mo kí àwọn ọmọ mi wọ́n ṣeun gan wọ́n ṣe o láti orí àkọ́bí mi Michael Àbáyọ̀ ọlọ́run ò jẹ́ kí tó kan Absalam Zikiru láyé Adébíyí ọlọ́run á bá mi fà wọ́n sókè gbanijóyè níṣẹ̀ṣẹ̀ bínú ràtù oyè Yẹmí Ashade ìyá gbogbo ààrẹ obìnrin kò níbi rẹ o mo tọ́ bí básítì kẹ́ Adémúre wá nípè yẹ ó ti dálẹ̀ kan tó bí alhamdulilayi mo bọ̀ abọ́mọlélé wọ́n á bí ẹni làpèlàró lé wa lè ní ọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n Ibrahim Oyèwọ̀gà mọ̀wálímọ́kà náà bò ó gbogbo wọn ti ṣe tán dáadáa sẹ́yìn wọn ti graduate pátá lẹ́kọ́ lè ṣe tọ́ka ni o mi ò ní mọ̀ sáré òun mo kí n gan nǹkan fẹ́ ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá pè mí odó yìí ń gbọ́ ẹ̀làjókòó yìí o àti máa ṣàdúrà fún gbogbo wọn àfáà náà wà o ìyẹn táyọ̀ fún mi lọ́tọ̀ àga yìí òun mi ò kọ̀ ẹ̀ níhun mi máa ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ jù bẹ́ẹ̀ lọ ológbò kankan mi kọ́ rí eku pẹ̀lú ìdẹ̀ra mi ní mo yẹ ọdún ní máa lò lágbára ọlọ́run mo dúpẹ́ fọ́ba lè ṣẹ̀yẹ̀ dé ikẹ́ o
ó gbàgbọ́ yé mi oríṣiríṣi náà ń gbé lába pàdé wàá pè mí pẹ̀lú kábíyèsí Ìwòrò ni ó máa mọ̀ ń bó bá yá ó ti mọ̀ ohun sẹ́yìn o ó dáa kéèyàn kàwé ká jáde bẹ́ẹ̀ bá gbé ìwọ̀n bá gbọ́ bá ìjọ dáadáa bá lọ àwọn ilé yìí. Ọba ni ó tẹ̀ ṣe ohun táwa ń fẹ́ yẹn ó tó lọ́tọ̀ ká kọ̀wé ká tẹ̀lé rárá o mo máa náwó ààrẹ á máa lọ gbá máa lọ àgbọ̀n kò ní sàárẹ̀ o àti nǹkan mi náà pẹ̀lú gbogbo àlè ń bá ṣe lọ́sàn-án lóru mo tọrọ fún gbogbo àwọn ọmọ ibi pátá àwọn máa jẹ́yàn lójú mi o ńlá léwé sápò mi yọ ńlá léwé ọ̀gbàgbà mi yọ àwọn máa di lílá kẹ̀kẹ́ lójú mi bẹ́ẹ̀ ló máa rí. àìbolókun dùbọ̀ ọmọ fàrọ̀ ń bí àìbọ́lú kẹrẹsẹ̀ tó lẹ́ bàbá. ìbá fáwọn bàbá àgbà tó ṣàwọn òṣùrò bẹ́kọ̀ ló bá fúnlẹ̀ ilẹ̀ alánú. tòṣùrọ̀